Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. Imagine, já fóònù mi bọ̀. Ẹ blọọkì yẹn. Ẹ jọ̀ọ́ ẹ blọọkì yẹn máa bá mi clear ọ̀nà ọ̀dọ̀. Ẹ lọ arrange dání kẹ́. Kí gómìnà wà. Kọ́ slow dáadáa. Ẹ slow. Easy. Ọmọ kan máa tẹ̀ tán, máa tẹ̀ jẹ́jẹ́. Ẹ tẹ̀ jẹ́jẹ́. Kéèyàn kan wá wa ilé yìí ẹ dákun. Talẹ̀ fún mọ́tò yìí. Hey! Kanje, ẹ bá ń wọ́ géètì.
Ok, on fait receive filet. On fait receive à la époque. Left, right. Yes, ma. On met ẹ má bínú ẹ kú lẹ́yìn mi. You know that. You are welcome. You are welcome. Alaja 1, Alaja 2.